dá ọkọ̀ ọkọ̀ yín. ẹ̀nà ilẹ̀ ti dá síwájú orúkọ tèmi lọ́ba Dr. Dẹ́rìndé Agbọ́mọ Lákójọ ayé abẹ́rù àgbà láti ìlú Kútọ́nù. ẹ ṣé gan ni bó o lẹ ṣe rí ìṣẹ̀ṣe day festival tí a ṣe lórílẹ̀‐èdè Benin lónìí bó o lẹ ṣe rí sí. kò sí tó dùn tó kí ọmọ jẹ ọmọ àlè kí ọjẹ ọmọ ọkọ kò sí tó dùn tó. tá a bá wò dáadáa á rí i pé ẹ̀sìn àjèjì ti bà nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ púpọ̀ ó bà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ mọ́ wa lọ́wọ́ kò jẹ́ kí ọmọ bọ̀wọ̀ fún bàbá mọ́ kò jẹ́ kí bàbá ọmọ iye ọmọ mọ́ kò jẹ́ kí ọmọ ọmọ yeye mọ́. lẹ́nìí adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá ọ̀run tó ráwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ abọ̀rìṣà ni wọ́n máa fi wò wá wọn ò mọ̀ wípé àwa gangan lọmọ lójú Olódùmarè àwọn oníṣẹ̀ṣe àìsà abọ̀rìṣà àìṣe abodò àìṣe abọ́gibọ̀pẹ̀ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ní àròjinlẹ̀ gidi Olódùmarè nìkan ni ọba tó tó bọ so adúpẹ́ lọ́wọ́ àwọn tó nílé ayé adúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣẹ̀ wálẹ̀ tí wọ́n fi wá mọ ọ̀nà títọ̀ ọ̀nà òdodo ọ̀nà tí ó mú arí ojú rere Olódùmarè ìṣẹ̀ṣe tá a ṣe lè ní nílùú Àjàṣẹ́ ó dùn ọ́ lárinrin. ẹ ṣé gan bàbá wa àmọ́ wá ní ẹ fẹ́ gba gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lórí ìṣẹ̀ṣe tá a ṣe lónìí àmọ́ wo lẹ fẹ́ gbà wọ́n. kí kálukú kí á padà wálé ni o ká lọ sí ẹ̀sìn ká lọ mọ ẹgbẹ́ ìṣẹ̀ṣe ẹ̀sìn ilẹ̀ Lárúbáwá lárugẹ kò sí èrè jẹ kan tá a lè rí ń bẹ ká lọ gbé ẹ̀sìn ilẹ̀ Jerusalem lárugẹ kò sí nǹkan kan tá a lè rí jẹ ń bẹ àfi kí kálukú tó ń sálẹ̀ bàbá rẹ̀ ṣe. ẹ ṣé gan bàbá ẹ̀mí ogun o àárín yín pẹ́ o ọdún tá a ṣe lónìí kò ní jáse mọ́ o àṣeyíṣẹ́ mi nínú owó nínú ọlá nínú ẹ̀mí gígùn lágbára lọ́wọ́ Ọlọ́run lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ torí àṣẹ Èdùmàrè tó.